Ìfanodo ní korígi korígi, èmi ló dalágbẹ̀dẹ korígi ẹ̀là bára mi àgbọ́n mi ègún. Ifá ní ká mọ̀ ṣàlájọba, àmọ́ ṣàlájọba tán. Ó kápìn èjì tó sọ́mu, ó tán ṣẹ̀rẹ̀ṣẹ̀rẹ̀ ohun sálálẹ̀. Mo nítorí kíni, ó ní kí ọmọ eku kó ba lè ra ni. Mo ní tó bá kọ̀mọ̀ kí ọmọ eku kó ra, àkàwọn ìgbégbé. Òun ní ṣọlájà láàrin ọmọ eku. Màmá àmúṣọ̀run mi díẹ̀díẹ̀. Ìfanodo ní korígi korígi, èmi ló dalágbẹ̀dẹ korígi ẹ̀là bára mi àgbọ́n mi ègún. Ifá ní ká mọ̀ ṣàlájọba, àmọ́ ṣàlájọba tán. Ó kákùn èjì tó sọ́run, ó tán ṣẹ̀rẹ̀ṣẹ̀rẹ̀ ohun sálálẹ̀. Mo nítorí kíni, ó ní kí ọmọ ẹja kó bá lè rà ní. Mo ní tó bá kọ̀ràn kí ọmọ ẹja kó ra. Sinimá ìrẹ̀tẹ̀ ó sùn láti ọwọ́ Segun Ògúngbè. Ó yá gbogbo ẹ̀yin olólùfẹ́ sinimá, gbogbo ẹ̀yin tí Àṣeyọrí TV, gbogbo ẹ̀yin tí ẹ ṣetán láti wo sinimá ìrẹ̀tẹ̀, tí ẹ fẹ́ wo sinimá ìrẹ̀tẹ̀ láti ọwọ́ Segun Ògúngbè, ẹ súnmọ́ mi kẹ́ ẹ lè gbọ́ bẹ́ẹ̀ ṣe máa wo ọ̀ríjínà sinimá ìrẹ̀tẹ̀ láti ọwọ́ Segun Ògúngbè. Ọ̀nà méjì lẹ lè gbà wo sinimá yìí, ìyẹn sinimá ìrẹ̀tẹ̀ láti ọwọ́ Segun Ògúngbè. Ọ̀nà méjèèjì ní í ṣàlàyé fún yín lórí ìkànnì yìí, ìyẹn Àṣeyọrí TV. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ ní lórí channel yìí, make sure pé o tẹ subscribe button yẹn kó má bàa miss any update tí a bá gbé wá sórí ìkànnì yìí. Bẹ́ẹ̀ ni sinimá ìrẹ̀tẹ̀ la gbé wá lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín ló ti ń search fún sinimá ìrẹ̀tẹ̀. Bẹ́ẹ̀ ni oríṣiríṣi ìrẹ̀tẹ̀ ló wà lórí YouTube. Tí ẹ bá wo YouTube ń sìn, ẹ ti máa rí àwọn fake ìrẹ̀tẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ tí ẹ ti wo oríṣiríṣi sinimá tí wọ́n gbé wọlé pẹ̀lú ìrẹ̀tẹ̀ tí ó ti download ẹ̀ lọ, tó wá já sí wípé at the end of the day fake movie ló download. Bẹ́ẹ̀ ni so fún ìdí èyí mo wá láti wá ṣàlàyé ọ̀nà méjì tí ẹ lè gbà wo sinimá ìrẹ̀tẹ̀ tí ẹ ní waste data yín. Fún ìdí èyí rí i dájú pé o wo fídíò ìdí òpin kó má bàa miss any part nínú fídíò yìí. Ó yẹ jẹ́ ká lọ ta ló ṣe sinimá ìrẹ̀tẹ̀. A ṣe sinimá ìrẹ̀tẹ̀ láti ọwọ́ Segun Ògúngbè àti Wumi Ajiboye. Ibo ni wọ́n ti ń wo sinimá ìrẹ̀tẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ẹ má jà gbàgbé pé mo sọ fún yín pé ọ̀nà méjì lẹ lè gbà wo sinimá ìrẹ̀tẹ̀. Ọ̀nà àkọ́kọ́ ni wípé láti lọ wo sinimá ìrẹ̀tẹ̀ ní sinimá. Mo ti ṣàlàyé ọ̀rọ̀ yìí fún yín láìmọye ìgbà wípé tí sinimá kan bá fẹ́ jáde, àwọn ẹni tí ó ní sinimá yóò ṣàlàyé fún yín pé sinimá tó fẹ́ jáde yìí o, YouTube la máa filẹ̀ sí. Sinimá tó fẹ́ jáde yìí o, Netflix la máa filẹ̀ sí. Sinimá tá a fẹ́ gbé jáde yìí o, inú sinimá lẹ ti máa wò. Bẹ́ẹ̀ ni àwọn tó ní fíìmù máa ṣàlàyé fún gbogbo wa, ṣùgbọ́n ó máa ń ṣe mí láàánú wípé bí wọ́n bá ṣe ń ṣàlàyé fún wa, ọ̀pọ̀lọpọ̀ wa yóò tún wá máa lọ search sinimá tó ló ń bọ̀ ní sinimá, a máa search ẹ̀ ní YouTube. Ọ̀pọ̀lọpọ̀ wa máa download fake movie. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ti ìrẹ̀tẹ̀ yìí. Tí ẹ bá wo ìrẹ̀tẹ̀ láti ọwọ́ Segun Ògúngbè, Segun Ògúngbè ti jẹ́ kó yé wa pé sinimá ìrẹ̀tẹ̀ ó máa jáde sí sinimá. Sinimá lẹ ti máa rí ìrẹ̀tẹ̀ wò. Ẹ má jà gbàgbé pé ọ̀nà méjì ni mo sọ pé a lè gbà wo sinimá ìrẹ̀tẹ̀. Ọ̀nà àkọ́kọ́ ni wípé láti lọ sí sinimá tó bá súnmọ́ wa láti lọ wo sinimá ìrẹ̀tẹ̀ láti ọwọ́ Segun Ògúngbè. Láti oṣù tó kọjá ni wọ́n ti ń polongo sinimá ìrẹ̀tẹ̀ wípé yóò jáde sí sinimá. Gbogbo wa ládẹ ti mọ̀ wípé sinimá ìrẹ̀tẹ̀ tí à ń sọ yìí ó ti wà ní sinimá káàkiri àgbáyé. Àwọn ènìyàn dẹ̀ ti wò. Even bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, mo ti wo sinimá ìrẹ̀tẹ̀, mo sì gbádùn sinimá náà nítorí pé kí ni iṣẹ́ ńlá ni Segun Ògúngbè ṣe síbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín ni ẹ ti gbádùn iṣẹ́ Segun Ògúngbè. Bẹ́ẹ̀ ni nítorí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ wa ni ó jẹ́ wípé iṣẹ́ Segun Ògúngbè a kì í fi ṣeré. Bẹ́ẹ̀ láti ibi gíga ẹ̀gọ́lọ̀ oríṣiríṣi àwọn sinimá bẹ́ẹ̀ ni Segun Ògúngbè ti produce tó jẹ́ pé ó làmìlaka. So fún ìdí èyí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ wo ìrẹ̀tẹ̀ tó jẹ́ wípé sinimá àkọ́kọ́ tí Segun Ògúngbè máa gbé lọ sí sinimá òun ni ìrẹ̀tẹ̀ yìí. Sinimá àkọ́kọ́ tó máa ṣe tó jẹ́ pé ó máa show ní sinimá tí ò show ní YouTube
ó ní ìrẹ̀tẹ̀. Tí ó fún ìdí èyí ni ọ̀pọ̀lọpọ̀ ṣe wà eager láti wò ó. Tí o bá tí wo sinimá ìrẹ̀tẹ̀, tí o bá ń wò mí lọ́wọ́ tó tí wo sinimá ìrẹ̀tẹ̀, ó yá máa drop ẹ̀ sí comment section pé drop ìrẹ̀tẹ̀ by Segun Ogungbe. Nítorí pé kí ni ọ̀nà kejì tí ẹ lè gbà wo sinimá ìrẹ̀tẹ̀ ni pé kí ẹ subscribe sórí channel yìí, nítorí pé a máa ń ṣe live streaming àwọn sinimá tó bá jẹ́ pé sinimá ni wọ́n release wọn sí. So a máa ṣe live streaming ìrẹ̀tẹ̀ fún gbogbo àwọn fans wa tí wọn bá tí wò. Gbogbo ẹ̀yin tí Àṣeyọrí TV tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ nìyí, tí o bá fẹ́ wo ìrẹ̀tẹ̀ lórí ìkànnì yìí ní Àṣeyọrí TV, nígbà tá a bá máa ṣe live streaming ẹ̀, tá a máa ṣe ẹ̀, a ní lè upload ẹ̀ nítorí pé copyright, a ní lè upload ẹ̀. Ó ní mo ṣe ń sọ fún yín pé gbogbo sinimá ìrẹ̀tẹ̀ tí ẹ bá ń rí lórí YouTube fake ni, kì í ṣe original. So original ẹ̀ a lè stream ẹ̀, ká ṣe live stream ẹ̀ fún gbogbo yín láti lè rí wò. Kí la máa ṣe? A máa wá sórí social media, a máa wá sórí YouTube yìí ní Àṣeyọrí TV láti wá sọ fún yín pé déètì báyìí la máa ṣe live streaming ìrẹ̀tẹ̀. Fún ìdí èyí, ẹ subscribe sórí ìkànnì yìí láti má miss ẹ̀ níjọ́ tá a bá máa gbé wá, nítorí pé tí ẹ bá subscribe ó ṣeé ṣe kẹ́ ẹ miss sinimá ìrẹ̀tẹ̀ tá a bá ṣe live streaming ẹ̀. So fún àǹfààní ẹ̀yin tí ẹ bá tí wò, ẹ máa drop ẹ̀ sí comment section, ẹ máa sọ pé drop ìrẹ̀tẹ̀ by Segun Ogungbe. Èyí ló máa fún wa láǹfààní wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò tí wo sinimá yìí, tó máa jẹ́ káwa ṣe kíni, káwa ṣe live stream ẹ̀ lórí YouTube yìí Àṣeyọrí TV. Ẹ ṣé tí ẹ ń wo fídíò wa, ẹ ṣé tí ẹ ń bá wa share fídíò wa, ẹ ṣé tí ẹ ń drop comment yín, tí ẹ dẹ̀ ń subscribe sórí ìkànnì yìí Àṣeyọrí TV. A tún máa padà wá nígbà tá a tún máa gbé yín débẹ̀ lórí àwọn sinimá wa lólókan-ò-jọ̀kan. Nígbà tá a bá máa padà wá, ayọ̀ àti ìdùnnú la ó fi padà wá. Ẹ má jà gbàgbé wípé ẹ̀ẹ̀kan la máa ṣe live streaming ìrẹ̀tẹ̀. Bẹ́ẹ̀ ni, ẹ̀ẹ̀kan la máa ṣe, nítorí pé kí ni copyright wà lórí iṣẹ́ yìí. Iṣẹ́ tí a bá dẹ̀ ti pè ní sinimá, a kì í gbé wá sí YouTube. Iṣẹ́ tí a bá ti pè ní YouTube, wọn kì í gbé lọ sí sinimá. So sinimá yàtọ̀ sí YouTube, YouTube yàtọ̀ sí Netflix. Ẹ máa try láti máa wo àwọn PR, àwọn ìpolówó tí wọ́n bá ń ṣe, tí onífíìmù bá ń sọ. Onífíìmù mi á sọ wípé fíìmù tó ń bọ̀ lọ́nà o, ẹ máa rí wò ní sinimá. Tí ẹ bá ti lè gbọ́ sinimá, ẹ ti mọ̀ wípé ẹ lọ máa wò ní sinimá tó bá wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ yín ni. Tó bá jẹ́ Òṣogbo lẹ́wà, Imperial Cinema, Film House ní Èkó àti oríṣiríṣi àwọn sinimá ló wà. Gbogbo bíkíbi tí ẹ bá wà, ó wà l'Ákúrẹ́, ó wà ní Òṣogbo, ó wà ní Ìbàdàn, ó wà ní Ògùn, ó wà ní Abẹ́òkúta. So ibi tí àwọn sinimá wà nìyí tí ẹ ti lè rí fíìmù àwọn sinimá wò. Àwọn fíìmù sinimá yàtọ̀ sí fíìmù YouTube. Nǹkan tí mo fẹ́ ká try láti understand lọ́jọ́ tòní nìyí. Fún ìdí èyí, tí ẹ bá ti ń gbọ́ pé fíìmù kan sinimá ló ń bọ̀, ẹ má try láti search fún lórí YouTube mọ́, nítorí pé kí ni ẹ máa wo àwọn fake and wrong movie, nítorí pé kí ni kò ní jẹ́ fíìmù yẹn gangan ni wọ́n gbé wá sórí YouTube. Ṣùgbọ́n tí wọ́n bá ti lè sọ pé fíìmù kan ń bọ̀, ó máa show lórí YouTube, tí wọ́n dárúkọ orúkọ channel yẹn pé Àṣeyọrí TV so channel, ẹ ti mọ̀ pé tí ẹ bá dé orí YouTube, ẹ máa ṣe kí ni, ẹ máa rí fíìmù náà wò lórí YouTube. Ṣùgbọ́n tó bá tún wá ní Netflix, ní Netflix app náà ni tó dàbí YouTube. So tí wọ́n bá tún ní Netflix ni, ẹ ti mọ̀ pé ẹ máa nílò láti lọ download Netflix, tẹ́ ẹ tún máa ṣe kí ni, tí ẹ ti máa rí wò. Ṣùgbọ́n nísìnyí sinimá ni wọ́n ti ń show ìrẹ̀tẹ̀. Àwa láti máa gbé wá sí orí Àṣeyọrí TV láti wá stream ẹ̀ fún ẹ̀yin olólùfẹ́ wa. Bákan náà, fún ẹ̀yin tí ẹ bá wá tún wá miss ẹ̀ lórí Àṣeyọrí TV tí ẹ rí wò ní live stream yẹn, ó tún níbi kan tí sinimá yẹn máa wá, but bóyá after 3 months àbí 2 months, mi mọ month tó máa ń lò kó tó di pé wọ́n gbé wá sórí Netflix. Ó máa padà wá sórí Netflix, ṣùgbọ́n ó máa kọ́kọ́ lò bóyá bí 2 months or 3 months ní sinimá. Lẹ́yìn ìgbà tí wọ́n bá ti wò ní sinimá tán ni wọ́n á dá padà sí Netflix. Tí ẹ bá wo fíìmù Fúnkẹ́ Akíndélé behind the scene tí wọ́n ṣe, ẹ rí i pé sinimá ni wọ́n ti kọ́kọ́ show fíìmù náà. Ọ̀pọ̀lọpọ̀ yín ló ti search fún fíìmù yìí lórí YouTube tí wọ́n ò rí. So wọ́n show fíìmù yẹn ní sinimá. Lẹ́yìn sinimá, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, behind the scene yẹn ti wà ní Netflix lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀, tí wọ́n tún ṣe ẹ̀ ń bẹ̀. Fún ìdí èyí, àwọn tí wọn ò láǹfààní láti lọ wò ní sinimá nígbà náà lọ́hùn, wọ́n lè download Netflix kí wọ́n ṣe kíni, kí wọ́n wo sinimá ní Netflix báyìí. Ṣùgbọ́n wọ́n máa ní láti subscribe sí Netflix pẹ̀lú bóyá 2,500 or 4,500, depend lórí nǹkan tí ẹ bá fẹ́ fi wò, bóyá TV ni àbí fóònù yín, bí ẹ bá ṣe fẹ́ kó clean tó. Bẹ́ẹ̀ ni,
so bó ṣe máa ń lọ nìyí ní agboolé àwọn onítíátà àti sinimá àgbéléwò. Ẹ má jẹ́ ká máa mísì àwọn kinní papọ̀ mọ́, ó yàtọ̀ síra wọn. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tèmi, mo ti sọ fún yín pé gbogbo ẹ̀yin tí ẹ bá ń follow Àṣeyọrí TV, a máa já yín tán, a máa gbé yín débẹ̀, bẹ́ẹ̀ sì ni máa waste data lórí àwọn sinimá tí ó bá ń jáde tí ẹ bá fẹ́ wò. Bẹ́ẹ̀ ni Àṣeyọrí TV nìkan ló lè máa fún yín ní àwọn update yìí. Fún ìdí èyí, tí o bá ti subscribe sí Àṣeyọrí TV, ó wrong. Tẹ subscribe button yẹn kó kúrò ńbẹ̀, kó lè máa gba update lóríṣiríṣi lọ́wọ́ wa, nítorí pé kí ni a máa gbé yín débẹ̀ pátápátá bó bá ṣe ń lọ ní agboolé àwọn sinimá àti àwọn onítíátà yìí. Ẹ ṣé púpọ̀ tí ẹ ń wo fídíò wa, a dúpẹ́ lọ́wọ́ yín, a mọ̀ lóore, nítorí pé kí ni ẹ̀yin lẹ̀ ń jẹ́ káwa máa wá sórí ìkànnì yìí Àṣeyọrí TV láti wá máa ṣe kí ni, láti wá máa gbé yín débẹ̀ bó bá ṣe ń lọ. Tẹ́ ẹ bá wo fídíò wa, báwo làwa ṣe fẹ́ wá láti wá máa gbé yín débẹ̀? A mọ̀ lóore gan gidi. A máa ṣe àwọn ẹ̀bùn ráńpẹ́ lórí àwọn fídíò wa. Tá a bá ti ń parí fídíò wa, a máa fi ẹ̀bùn ráńpẹ́ sí i lẹ́yìn láti fi ẹ̀mí ìmoore wa hàn fún ẹ̀yin olólùfẹ́ wa. Bóyá next video tí màá ṣe, ibẹ̀ ni màá ti dárúkọ èèyàn 3 sí 4 tí a máa fún ní ẹ̀bùn. A dárúkọ èèyàn 3 sí 4 tí a máa fún ní ẹ̀bùn ní next video wa. Ẹ ṣé púpọ̀. Má gbàgbé láti drop comment o, kí o sì send fídíò yìí sí àwọn olólùfẹ́ rẹ kí wọ́n bá má ṣe kí ni, kí wọ́n má bá waste data wọn lórí YouTube. Ẹ má lọ download ìrẹ̀tẹ̀ lórí YouTube. Fake ìrẹ̀tẹ̀ ló pọ̀ lórí YouTube. Kò sí original ìrẹ̀tẹ̀ láti ọwọ́ Segun Ògúngbè ní YouTube. Stop download. Stop searching for ìrẹ̀tẹ̀ on YouTube. Ire o.